ṣì máa gbà fún títí láéláé. Ayé àìní pẹ́ fún àṣẹ. Ọláyíwọlá Àkànjí. Dádì, bóòlù sí bí mo ṣe ń bọ̀ náà nìyẹn. Dádì, sàárè ta ni? Ṣé sàárè tó ń wò? Sàárè bàbá rẹ ni. Bàbá mi ti kú. Wo àfààfààfà kò pọ̀dún márùn-ún tó lọ ní rògbòdìyàn ìṣẹ̀lẹ̀ àárẹ̀ tá a wò orí pàbó náà lọ já sí. Bàbá rẹ ti kú, kódà kò tiẹ̀ fẹ́ pósù mẹ́fà tí bàbá rẹ kú níyà rẹ kú, ẹ̀yìn ìkùlé la sín sí. Bàbá mi náà ti kú. Ìyá rẹ ti kú kó ti kú. Òpó mú lérò ọmọdé àlè kan, ọmọ òpó kẹ̀rírí lábẹ́ aṣọ jẹ̀ ní àgbé. Bàbá mi ti kú. Màmá ti kú, ìyá ti kú, bàbá ti kú. Mọ̀ bọ́. Òpó mú lérò ọmọdé àlè kan, ọmọ òpó rò sọ, òpó gbàjà, ọmọ òpó kẹ̀rírí lábẹ́ aṣọ. Ìjẹ ní àgbé, wọ́n máa pọ̀ lọ́sà lólè. Ẹni bá pọ̀ lọ́sà lólè, ogun ní kó wọn kánrin kése. Orí búkú ò ní jẹ́ tiẹ̀. Ìjì tó jà kọjá òun kò tún ní padà mọ́. Wò ó, àìwáyé ká má rí irú ẹ ọ̀pẹ láyé, ojú rẹ ò ní rí nǹkan kan lọ́wọ́ fọ́ mú Láyíwọlá Àkànjí. Wọ́n rò Ọlọ́run ó dàgbà padà, yóò mú gbà tó dùn báyìí kí ó máa rí lọ, báyìí kí ó máa rí lọ, ọba ìṣọba àká. Mo ti gbọ́, àmọ́ ìyàwó mi àtọmọ mi ń kọ́. Mo ṣáà ti gbọ́ ti bàbá àti ìyá mi tí wọ́n ti kú. Níbo ni wọ́n wà? Ọláyíwọlá, ìyàwó àtọmọ rẹ ó pójú ọdún méjì gẹ́rẹ́gẹ́ tó ti kú mi láti wáyàwó àtọmọ rẹ tì. Gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ nígbà àgbà ìdí pẹlẹbẹ ní fi ń lélẹ̀. Gbogbo gbìyànjú orí pàbó ló já sí. Ọláyíwọlá Àkànjí àti ìyá àtọmọ àgbọmọkọ wọn ọmọkọ. Ọ̀dà kí wọ́n ní ká pété mi báyìí ń sìn. Ẹ bá mi rò rárá mi ni
ó yọ lọ sórí ilé ayé tá a wá yìí bí a bá ṣe kọ́ ńlá ṣe lò ó bó o ṣe yàn látòdì ọ̀run mo sì yé mi pọ̀ yín orí burúkú àkọọ́lẹ̀ ní dààmú gbà lọ́wọ́ àsìkò orin ní òde ká gbà fọlọ́run ní. ká gbà fọlọ́run. mo ti gbọ́. ọlọ́wọ́lá kan yìí. mo ti gbà fọlọ́run ṣùgbọ́n mo ti wá pinnu láti lọ síkòó kí n lọ bá àwọn kọ̀ọ̀kan lẹ́mẹ̀. kí ló ń fẹ́ lọ mú lẹ́kọ̀ọ́. yàtọ̀ sí èbú tí àwọn ará ìlú máa bú mi ó tọ́ kí mi náà tó bẹ̀rẹ̀ ìgbésí ayé mi mo dẹ̀rọ̀ pé kì í ṣe bí ìlú tọ́ sí mi láti bẹ̀rẹ̀. wọ́n fẹ́ lé èkó. ọ̀rọ̀ ló kù sọ ọlọ́rọ̀ sọ nígbà tí èsì pé mo ní kọ́bọ̀ nílé tí wọ́n fún ọ tí wọ́n dán olókòwò ń ṣe á pé ọmọ àwọ̀ náà ti jẹ ọ̀nà àti mú lọ tó ṣùgbọ́n tó o bá wá lọ bó o ṣe ń lọ yìí orí ìyá mi orí bàbá mi ó tì ọ́ lẹ́yìn àwọn tó ṣẹ̀dá wa yóò tì ọ́ lẹ́yìn adániwá yóò tì ọ́ lẹ́yìn má sunkún mọ́ bó o ṣe ń sunkún lórí mi. Má sunkún dákun sunkún. ẹ wọlé pẹ̀lẹ́ káàbọ̀. lóòótọ́ nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ lóyìnbó ni mo wà business tí mo lọ ṣe tí mo rò pé kò ní gbà mí ju bí ọ̀sẹ̀ méjì lọ mo end up láti lo oṣù mẹ́ta. gbígbọ́ tí màá gbọ́ ni wípé wọ́n ti gbé yín lọ sí kóòtù wọ́n ti dájọ́ wọ́n dẹ̀ ti sẹ́ńtẹ̀ǹsì. tí mo gbọ́ báyìí mo káwọ́ lérí pé ọmọkùnrin yà ṣẹ̀wọ̀n. ṣùgbọ́n gbogbo ẹ̀ ṣá má bínú náà ni láìwọlá má bínú. kò sí tí mo lè ṣe sí aṣọ òbọmọ yẹ mọ ọmọ yẹ ti rìn owó ọjà má bínú. but all the same uncle fún gbogbo period tí mo fi wà ní ibẹ̀ yẹn mo fi pé ó ti yẹ kẹ́lẹ́ wá wò mí bí ó jẹ́ kan. láìwọ ló ń sọ̀rọ̀ báyìí sórí má bínú náà ni màá sọ fún ẹ torí pé tá a bá ní ká tẹnu bọ̀rọ̀ láti sìn títí dàárọ̀ ọ̀la a rí nǹkan sọ. níṣẹ́ ni mo tún wá imagine pé àbí àwọn arábí tiẹ̀ wọ́n lérò pé mo mọ̀ nípa kéèsì nǹkan lóòótọ́ ni ó dàbí ẹni pé bóyá mi gan mo wá pa òǹtọ̀hún uncle. má bínú náà ni màá sọ fún ẹ láìwọlá sórí gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yẹn jẹ́ ká gbà pé ìyẹn ti di àfìsẹ́yìn bí eégún òfìṣọ́ bó o ṣe máa bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ lọ́tún òun ló yẹ ká máa rò ó sìn the beginning of a new life ìyẹn ló yẹ ká rò kò yẹ. tó wà bẹ́ẹ̀ ni pé tó bá di next week màá fún ẹ ní 500,000 naira. uncle. Yes. 500,000 naira. $500,000. fún èmi nìkan tán. Yes. ẹ ṣé uncle. ẹ ṣé. láìwọ láti délẹ̀ dídé. tí n bá ṣerú ẹ̀ fún ẹ ta ni mo tó fẹ́ ṣe fún dídà ló dà tọmọdẹ̀gbẹ́ ẹgbẹ́ kì í ṣe ilé ọmọ ìwọ náà ń ṣèyàn bẹ́ẹ̀ tó yẹ irú 500,000 tí mo fẹ́ fún ẹ yẹn sí yín mo fún ẹ láti inú ọkàn mi wá ní o it's unconditional mi ò yá ẹ o tó bá wù ẹ ló lè fi ṣe. uncle ẹ ṣé gan-an. but mi ò ní dictate fún ẹ
Èkó láwa yìí opportunities open lóríṣiríṣi ọ̀nà tí n bá tún rí pé mo lè gbà láti ràn ẹ́ lọ́wọ́ yàtọ̀ sí tìyẹn máa tún ràn ẹ́ lọ́wọ́. Uncle mi dẹ̀ ní let yín dáhùn rárá mi ní disappoint yín. Oh, no problem. mi ò ní disappoint yín. No problem. Bàbá ọkọ mi ẹ kú jọ. Mọ́mí yẹn káwọ́. Dáàdì oúnjẹ ti rẹ́dì. Oúnjẹ ṣe normal náà. Bàbá ọkọ mi ó yẹ dìde lẹ̀ ẹ wà wọ̀. Láìwọ̀ láwọ̀ yà. Okay sir. After you. Gbogbo yẹn ò lè ṣe bí tèmi ni wípé kí n ti jíde airport lọ́la. Ohun tí mò ń sọ ẹjọ́ oyè yín ẹ mọ̀ pé akọ́ṣẹ́mà lèèyàn ń ṣe kéèyàn tó wà ní orí òfurufú lórí òkè láti Èkó lọ sí Hong Kong ẹ mọ̀ yẹ hours téèyàn fi máa wà lórí òkè ṣe ti rí i pé irun mú lówó kò ṣeé fà tú o ẹ ṣáà perfect area yín ti yẹn jọ nítorí Ọlọ́run ẹ máa pàdé ní airport láàárọ̀ la ṣe ti gbọ́ ẹ jọ kò sí wàhálà ẹ ṣé mo dúpẹ́ all right. Lẹ́kan. Lẹ́kan. Kò gbọ́dọ̀ jẹ́ Láìwọlá ni mò ń wò yìí. Lẹ́kan. Láìwọlá báwo ló ṣe rìn ìgbà wo ló dé. A ti tó bí 1 month nsìn. Bí oṣù kan sẹ́yìn. Yes. Oh my God. Láìwọlá. Láìwọlá. Èmi ni. Wá jókòó. Láìwọlá. Èmi ni. Wọ́n lẹ́ni tó kú àtẹni tó sọnù wọ́n á tún pàdé ńjọ́ kan àṣé òótọ́ ni. Òótọ́ ni. Ọ̀rẹ́ mi. Òótọ́ ni. Sorry o Wẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ Lẹ́kan ó ṣe nǹkan tí ó bà mí nínú jẹ́ díẹ̀ o kó má tẹ̀ sọ pé wà á ti wá check me not just for once. Má bínú. Too bad. O kú mọ̀ pé kò sí nínú ìwà tèmi náà kí n máa dájú èèyàn àmọ́ ìwọ náà wò ó fọ̀rọ̀ ṣírò ààrẹ nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣó yẹ kémi tún dúró ń tòsí nígbà tí ọ̀rọ̀ dọ̀rọ̀ kóòtù kán wá gbà wọ́ mọ́lé kán tún wá gbé mi náà mọ́lé ṣó mọ̀ pé àwọn ayé á blame olúwẹ̀ wọn á ní kí ló dé tí wò ó ti ṣe máa sá lọ ìyẹn ló fa sábà bí ọ̀rọ̀. bẹ́ẹ̀ tó yẹ kó lè trust pé mi lè implicate ẹnu case especially tó mọ̀ ń pa ẹ̀. mo mọ̀ àmọ́ gbogbo aláǹgbá ló dakùn délẹ̀ àmọ́ yìí tí náà rán nu wọn ọlọ́run kó gbà wá lọ́wọ́ ẹni tí ń ṣọ́ni tá a ṣọ́ òun ló fà á mo ní mi ò gbọ́dọ̀ rìn gbèrègbèrè ládùúgbò débi tán tó máa lọ tọ́ka olúwẹ̀ ìyẹn ló fà á jọ má bínú ṣáàtì ẹ̀jẹ̀ adúpẹ́ àti ẹ̀dúpẹ́ náà pé sori bọ́lọ́run bá ṣe ń ṣọlá lórí yẹn wípé a tún máa wo bá tún ṣe pàdé miraculously òòrùn ayé bẹ́ẹ̀. Anyway kò sí problem náà. Well nígbà tí mo dẹ̀ dé mi ò rí ìyàwó mi rọ́mọ mi mọ̀ bí wọ́n bí wọn fẹ́ ṣe rìnrìn wọn so mo kàn decide pé kí n relocate Èkó bí mo ṣe dèrè Èkó nìyẹn ọ̀rẹ́ mi. ó mà ṣe o Èkó ń bí lèmi náà relocate ara mi sí ibi mo wà ó mà ṣe o. so ọ̀dọ̀ ń kú mi ni mo wà báyìí nsìn so àwọn gan mo tẹ̀lé wá síbí wọ́n á rí manager wọn bí for a discussion on something very important and báwo dẹ̀ wá ní kíní ìjọ́sí kíní yẹn owó yẹn báwo ló ṣe sí. owó àtìgbà yẹn. That's right. Ojú náà lè wùrà wúrun ìwọ ló ń sọ̀rọ̀ báyìí mi ò mọ ibi tó wà mọ́ bí dúdú ni o bí pupa ni o bọ́n ti gbé bọ́n gbé mi ò gbọ́dọ̀ débẹ̀ kí ló ń sọ yìí sórí láti ìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tèmi náà ti sá kúrò lábúlé bí dúdú ni títí ọ̀dà tán fi kún títí abúlé ni o bí funfun ni o mi ò mọ̀ débi ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí mi ò gbọ́dọ̀ padà débẹ̀ èmi ò débi owó yẹn mi ò yẹ̀wò mọ́ mi ò lè yẹ̀wò mọ́ sórí òfò ẹni kì í ṣẹlòmíì jẹ́ àmọ́kàn kúrò ń bẹ̀. Anyway. àdúpẹ́ now Èkó ló wà báyìí sìn jẹ́ kí n tiẹ̀ kọ́ ṣe kíní kan jẹ́ n fún ẹ ní káàdì mi náà ṣòtìyé nítorí pé ọlọ́run ti ẹ̀bẹ̀ ṣe mo yìí ní káàdì kan káàdì mi nìyẹn. phone number ẹni. number everything address. make sure pé o rí mi anytime ó lè jọ́ la ó lè jọ́ tún la ṣòdìgbọ́. uncle Láìwọlá ẹ ti ṣe tán. ẹnu ìṣe tí mo wọlé yìí náà ló ti ń réèyàn kan bá jẹ́wọ́. Lẹ́kan kì í ṣe ordinary friend
ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ní láti kékeré ní abúlé wa lọ́hùn ọmọ olúwa lòun náà lẹ́kan. ó ti o ọmọ olúwa ni ẹ. bẹ́ẹ̀ni sá ọlálẹ́kan lórúkọ tèmi. olóyè chief ọlákùlẹ̀ nice to meet you. Nice to meet you. ṣé ọmọ bọ́rọ̀ yìí ṣe rí sìn àrò oko wájà ṣé ẹ̀dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe máa rí ẹ ti ṣe tó bẹ́ẹ̀ ṣe máa ríra yín. yes exactly. it's alright it's okay. mo ti ṣe tó. okay sir. okay lẹ́kan. màá wá check in office. please. màá wá check in. ó ṣe pàtàkì. so take care just. all right sir. ó ṣe gan ni. all right. ó ṣe pàtàkì. okay. all right please. all right. ẹ ṣe dáadáa. Abẹ́ni ẹ ṣe dáadáa ẹ bá ti jẹ́ kó lọ sẹ́kọ̀ọ́ yẹn ẹ bá ti jẹ́ kó lọ rárá tó bá tiẹ̀ máa lọ sẹ́kọ̀ọ́ yẹn ẹ bá jọ jọrọ gbogbo mọ̀lẹ́bí kò dáa rárá bẹ́ẹ̀ ṣe jẹ́ kó lọ sẹ́kọ̀ọ́ yẹn. lẹ́nu rẹ ṣebí mi wá ni àbí ọláìwọlájọ́ méke ni nígbà tó lóun ọ lọ sẹ́kọ̀ọ́ ṣé kí n fokùn dè mọ́lẹ̀ ni àbí kí n lòun rò. àní mo lẹ́ẹ̀ ṣe dáa sẹ́ ẹ ṣe dá ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ti ẹ̀wọ̀n dé tó bá jọmọ bíbí inú yín kọ́ ṣé ẹ jẹ́ kó lọ sẹ́kọ̀ọ́. Abẹ́ni ọmọ mi ni ó sì lánà pọ̀ngà ọ̀pádé bẹ́ẹ̀ fà yìí fẹ́mi náà dúró ṣé mo mọ̀ sórí mo mọ̀ torí nǹkan mi yìí kí ló fariwo. inú mi dùn bẹ́ẹ̀ sí wọlé. Abẹ́ni ni àyè gbẹ̀kùlù ọ̀dà Abẹ́ni ó fẹ́ nípa láyà bí ìrà olówó rẹ̀ ń jẹun yóò tẹ́ ikú lókùn tí ń wá kiri Abẹ́ni sì lánà pọ̀ngà ọ̀pádé bẹ́ẹ̀ fà yìí ó wá ń fi yé mi yí pé kí ló dé tèmi fi jẹ́ kí Ọláìwọlá lọ sẹ́kọ̀ọ́ máa ń béèrè lọ rẹ̀ pé ṣé kí n fokùn dé Ọláìwọlá mọ́lẹ̀ ni àbí kí ló rò. ń gbọ́ Abẹ́ni. bí mo ṣe sọ nìyẹn. wá tá à ń fi ṣe ràn ọ́ tá lẹ́ ń fi ṣe ràn ọ́ àfúrábọ́tà bọ́tà. ó dáa ẹ ṣáà bá wọn sòdodo ọ̀rọ̀ ibi tọ́rọ̀ bá ti ń gbọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ sọ fún wọn. ọ̀dà ọ̀rẹ́ wa. ó ń yé mi. wo ò ní bínú ni o. ọ̀rọ̀ ènìyàn ó ń yé mi bọ̀. ọmọdé ní í ṣe ṣùgbọ́n má bínú àmọ́ ìwọ náà lẹ́bi o. ẹ sáwò. nígbà tí ọmọọṣẹ́ ti ẹ̀wọ̀n dé ó wá yọ̀ǹda ọmọ òun kó máa lọ Èkó láì jẹ́ káwọn mọ̀lẹ́bí gbọ́ kò dáa. ṣé n tó ṣẹlẹ̀ sí Ọláìwọlá yìí ó rò bójú lásán ni n tó yẹ ká dira fún ká tọ́jú ẹ̀ dáadáa kó tó lọ síbi kankan ni Èkó ló wà nísìn àmọ́ bó ṣe ń ṣe kódà. ẹ̀rísọ àdúrà yẹn ó gbà èmi náà gbẹ̀bí mi ṣùgbọ́n ire mo ṣe ẹ wá wò bàtàyé kí n lè fẹ́ ká ṣe báyìí. tí ṣe kù àwa làwọn bá ṣe máa gbéra ń sìn tá a máa lọ sí Èkó táwọn fojú kan Ọláìwọlá tó wáyé pé ọ̀rọ̀ ẹ̀ tún kwájò pé ká mú wá sílé ni à ń mú wá sílé à ń ṣájò fún un kójú bẹ́ẹ̀ lọ. lọ́dà tó bá jẹ́ pé lílé Èkó ni èmi náà fara mọ́ ó yá bẹ́ẹ̀ bá ti lọ ya ó yé mi náà. má bínú sí ti Abẹ́ni sọ ọmọdé ní í ṣe ṣùgbọ́n. èmi náà ò tiẹ̀ bínú sí fún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹ̀kún ló bá kun wa èmi ò mọ̀ pọ̀rọ̀ kan ti wà ńlẹ̀ tó nǹkan ṣe é mọ̀ pọ̀ méèké ọ̀lọ́kan ó yé mi. Hello. Láìwọlá ẹni kọ́ máa bọ̀ ẹjọ́ máa wọlé bọ̀. Ok. Lẹ́kọ̀ọ́sán. Ọláìwọlá tèmi nìkan àjọlùkọ bí ẹni bá ti là. iṣẹ́. Ọláìwọlá. èmi ní ọ̀rẹ́ mi. báwo ni ṣé o find it easy láti get ibi ṣá. abèrè ọ̀nà kì í ṣìnà bó ṣe júwe fún mi exactly bẹ́ẹ̀ mo ṣe rìn mi dey find it difficult. ìgbà tó ní ọlọ́run tiẹ̀ ti ṣe tolúwa ẹ̀ mọ̀ ọ̀kọ tó mọ̀ ọ̀ka
ṣebí ẹni kéèyàn máa béèrè èyí tó bá rú lójú ni kó dẹ̀ máa wò ó ṣe wá jẹ́ ní òrùn ọ̀sán gan Ìlọrin. ṣé mo ní choice. Yes, ìlú Èkó wa ṣe nítorí mò ń rò pé ó lè má fẹ́ báwọ̀ lára mọ́ púpọ̀. mi ní problem pẹ̀lú Èkó actually nígbà tá a wà ní ìlú wa lóhùn bá a ṣe ń gbọ́ ìròyìn Èkó ìyá rò pé tábàdé kò sẹ́ni kankan lẹ́kọ̀ọ́ wọn ni. bí ìgbà kan ti bẹ́ orí everybody. honestly. You see sórí ìyẹn làwọn èèyàn máa ń sọ wípé ìròyìn òkèèrè bí ó bá lè àdé òṣèré nìyẹn. Alhamdulillah ṣé wà dáadáa àtúpẹ́. now láìwọlá ìlú Èkó náà ló wá wáyé o tó yí o bá ń gbọ́ tí wọ́n bá ń pa òwe kan wípé no food for lazy man Èkó láti ń pòwe yẹn but tí èèyàn bá wà lẹ́kọ̀ọ́ tó bá lè ṣiṣẹ́ ó di dandan kó ní owó lọ́wọ́ ó lè máa pọ̀ àmọ́ Èkó ò sí fún mọ́lẹ̀ mi ò wá mọ̀ bóyá o ti ní ohun tó ń rò láti máa ṣe lẹ́nu ìgbà tó dépò yìí àbí kí ni tó rò pé o lè máa ṣe ìyẹn ni priority ẹ̀ tó gbọ́dọ̀ kọ́kọ́ mú dání báyìí. òṣèlè kan uncle mi tí mo introduce ẹ sí ní last time tá a ríra wọ́n ṣe nǹkan tó jọ mí lójú gan gidi. kí ló ṣe fún ẹ. wọ́n fún mi ní 500,000 naira kí n fi establish ara mi. 500,000 naira. Yes. That's wonderful. ọkùnrin ni o for somebody láti dí me fit wípé kóun fún akọ ẹgbẹ́ òun ní 500,000 naira irú onítọ̀hún àdúrà ló tọ́ sí o. mo dẹ̀ ń gbà. ò ń gbà. mo ń gbàdúrà fún. má fàdúrà sílẹ̀. má fi sílẹ̀ nígbà kankan. That's good. Inú mi tiẹ̀ dùn. Inú mi dùn bẹ́yìn náà. Okay. Kí ni tí o wá ń rò láti ṣe pẹ̀lú owó yẹn? Because owó yẹn ó máa ń wúwo lẹ́nu, ó tóbi ni. But tẹ́yìn ò bá plan fún bó ṣe tóbi tó ló ṣe máa já wálẹ̀. Ọlọ́run má jẹ́. Lẹ́kan, ẹni tá a bá lábà ní bàbá. Ìwọ ti wà nílùú yìí ó tó jọ mẹ́ta kan nǹkan tí mo wá rí ẹ fún gan-an nìyẹn. Ọláyíwọlá ṣorí tó bá jẹ́ bí ìmọ̀ràn tèmi kọ́kọ́ ìrẹsẹ̀ kúrò ní mind ẹ wípé o fẹ́ travel. No. Nítorí tó máa ń sábà wà lọ́kàn àwọn ènìyàn wa nìyẹn tán bá ti rí owó kékeré kan wọn náà wọ́n fẹ́ travel àwọn fẹ́ lọ máa gbé abroad and no place like home. Sórí ìmọ̀ràn tèmi ò bá mú wá ní pé kó bẹ̀rẹ̀ kátàkárà nítorí pé tí èèyàn bá rí good business nílùú táwa yìí náà kí ni èèyàn ń wá lọ sí òkè òkun ní tó ń wá lọ ṣòkòtò ti wà lápò ṣòkòtò ẹ̀ like ṣọmọ pẹ̀lú èmi ń sìn mo ní àwọn ẹbí tó pọ̀ rẹpẹtẹ ìdúmàgbò òdòsùnmú òpó àwo tí wọ́n ta towel sórí towel business yẹn business kan tó dáa ni tó jẹ́ pé mo ní àwọn èèyàn tí mo lè introduce ẹ̀ sí with that 500,000 naira tó bá ṣòótọ́ pẹ̀lú ẹ̀ tó ń kó fún wọn wọ́n ń kọjá fún ẹ ìwọ náà máa ta lẹ́sẹ̀kẹsẹ̀ profit ti yẹ wàá máa kó sẹ́gbẹ̀ kan wàá máa fowó yẹn ṣe turnover buy and sell ó wà okay tó bá dẹ̀ jẹ́ pé ọ̀nà míì tún ni irú ẹnu ọwá ń bẹ̀ àdúgbò mi náà ni àwọn onítáyà tí wọ́n ń ta táyà sún bẹ́ẹ̀ rẹpẹtẹ tọ́pọ̀ ń bẹ̀ it's another very good business ṣé you understand so èyíkéyìí tí o bá rò lọ́kàn ara ẹ tó bá mú níbẹ̀ ṣáà ti sọ fún mi kò sí ìtòṣe tí ò dáa. Well, now èwo gan ló fi pé mo lè ṣe nínú gbogbo ètò kásílẹ̀. Kò sí tí ò dáa but lóòótọ́ ni pé ẹyọ kan náà ló kọ́ máa fọwọ́ mú wàá kàn fún wọn ní bí èmi sọ́la láti ṣe findings mi bóyá kí n bẹ̀rẹ̀ bí èèyàn méjì àbí bí mẹ́ta kan so tó bá di ọ̀túnla padà wá bá mi níbí èyí tí o bá máa ṣe nínú ẹ̀ gangan so máa jẹ́ o mọ̀. Ok jọ má gbàgbé mi o fi mi sọ́kàn torí Ọlọ́run. Ọlọ́run ní gbàgbé gbogbo wa báwo wá ní jíjẹ. mi ti jẹun kankan náà mi ti jẹun. ìdùnnú kì í jẹ́ kí ibi pààyàn lọ́kọ́. Of course. jẹ́ kí n gbé ẹja rẹ̀ lọ fún lunch. ìyẹn náà dáa. àbí ó dáa. yálà pé àwọn ọmọ kan wá ti ọ́fíìsì.
Láìwọlá. Láìwọlá. Di méjì ló ń wò yìí. Àbúrò mi tímọ́tímọ́ tí mo sọ wípé ó máa assist ẹ lórí ọ̀rọ̀ business tí ẹ fẹ́ dáwọ́lé. Òun ni má fòyà anything tó bá ti bá ẹ sọ gbà wípé èmi ni mo bá ẹ sọ. Di méjì ọ̀rẹ́ mi rè o Ọláìwọlá mo rò pé mo ti sọ everything tó nídìí fún yín so mo fẹ́ kó ṣe ìrànlọ́wọ́ tí Ọlọ́run bá fi sí káwọ́ ẹ̀ kó ṣe fún ọ̀rẹ́ mi gidi ni childhood friend mi láti ilẹ̀. ẹ̀yin ni ẹni ẹ fẹ́ ṣe iṣẹ́ kí ẹ sanwó kékeré di ńlá. That's right. ṣe rí látijọ́ tí wọ́n ti bí mi mi ò mọ nǹkan méjì ju ká ṣòwò lọ kátàkárà. Ní agbára Ọlọ́run ẹ̀gbọ́n ti ṣe àlàyé fún mi màá ràn yín lọ́wọ́. Ẹ má wàá fi àdúrà sílẹ̀ o ẹ máa gbàdúrà. mo ń gbìyànjú. Then one more thing ẹ má sọ pé ẹ fẹ́ mọ ọ̀nà ju ọ̀nà lọ o ibi tí a bá mú yín gbà ní kẹ́ ẹ gbà. èmi ò ń bẹ́ẹ̀ mi ò ń bẹ́ẹ̀. By God's willing màá jọ yín lójú ní agbára Ọlọ́run. all right inú mi á dẹ̀ dùn. ẹ rí mi ní Monday ẹ wá bá mi ní ọ́fíìsì ní nǹkan bí aago 10 ní ọjọ́ Monday. ẹ̀gbọ́n ṣé ti fún wọn ní detail mi. everything wà lọ́wọ́ mi. ṣebí. lóòótọ́ náà ájú ọmọ lẹ́sẹ̀ ẹ̀yin àgbàlagbà méjì tá à ń wò lójú inú ẹbí ẹ̀yin méjèèjì wá kóra yín sọ́kọ̀ ẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ ẹlẹ́yìn wá Láìwọlá ṣé bí ìbá ti fi ṣẹ́ rán ọmọ kékeré kan yàtọ̀ sí ètò wa fi dára yín láàmú wá síkù yìí anyway Láìwọlá wà ń bí o ó dẹ̀ wà láyọ̀ àti àlàáfíà ara ẹ̀ le kò sí tó ń dààmú ẹ̀. Ọlákúnlé kò yé ọ ní gbogbo ẹbí ti panupọ̀ tí wọ́n bá ìmí kínní ìwé wọ́n ní kí ló dé tí mo fi jẹ́ kí Ọláìwọlá wá sẹ́kọ̀ọ́ mo nítorí pé ọlọ́dọ̀ rẹ ló ń bọ̀ ni ló jẹ́ ń fún láàyè kódà wòmí ọmọ ẹni kú ó sàn jọ ọmọ ẹni nù lọ ìdí ẹnu tó jẹ́ agbéra ńlẹ̀ kódà bàbá rọ Láìwọlá ní ikú ńlé rẹ̀. ó tó yẹn ni. Lákúnlé ó le jù bẹ́ẹ̀ lọ ìwọ náà wò mélòó ni wàá nu mọ̀lẹ́bí wa tó jẹ́ pé àárí Ọláìwọlá a sì níwádìí ẹ̀ náà mo wá fẹ́ bi ẹ́ léèrè Láìwọlá yẹn ṣé kò ronú mọ́. ronú ọ̀dà ẹ̀ mọ́ kankan Láìwọlá àná lẹ ṣe ń wò Láìwọlá ti gbàgbé èyí tó ti ṣẹlẹ̀ ó ti bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun in fact ẹ bá dé ibi tí Láìwọlá sọ sí nísìn ẹ̀rọ ọlọ́wọ́ á bá yìí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ oníṣòwò ó ti bẹ̀rẹ̀ kátàkárà ó dẹ̀ rọwọ́ mú lójú méjèèjì ó wà pa. bàtà yìí sọ́tà àbí ẹ̀ta sọ́kàn ẹ̀ ti balẹ̀ ọkàn ẹ̀ balẹ̀. adúgbò ọ̀dọ̀ lọ ìròyìn tá a fẹ́ gbọ́ náà nìyẹn tó Lákúnlé lọ́yà oníbùdókọ̀. a lè lọ. kí ló dé. mo láà lè lọ. kí ló dé. bá a rí Láìwọlá ní ikú ńlẹ̀ yìí. irú ọ̀rọ̀ rẹ̀ tún sọ yìí nígbà tá a ti dé bí tá a ti gbọ́rọ̀ yìí ayọ̀ ìwọ làbọ̀ tún dúró pé ká tún fojú kan Láìwọlá ká tó mọ̀ lọ. irọ́ o rí ròyìn tó dáa mú délé a rí Láìwọlá ojú ó kojú báyìí kojú bẹ́ẹ̀ lọ. ṣẹ́rí ẹ̀yin méjèèjì ẹ má bẹ̀rẹ̀ eré orí ìtàgé ń bí àwọn ẹ̀dá mẹ́rin pé ẹ̀yin méjèèjì àwọn ẹ̀dá yìí le anyway káníyà ìwà lè ní ìgbà ní kó so oúnjẹ fún yín kẹ́ ẹ jẹ ṣùgbọ́n láìsí yẹn náà ó di dandan kí n bá yín wá nǹkan kan àbí kẹ́fì yẹn ṣe owó ọkọ̀
wo ẹ bá ṣe wáyé ó dáa ṣùgbọ́n kò dọ́dọ̀ ká tún dúró de ká tún rí ẹ̀yìn láìwọlá ká tó máa lọ ẹ jẹ́ ká máa lọ́n tiwa. bí ẹran bá ṣe lọ la ṣe sọ̀kò ẹ̀ ni nígbà tẹ́ ẹ panupọ̀ tẹ́ ẹ bá ń wí mo ní kó jù rí ó tó kó o lè ríròyìn rò bá dé ìlú lọ́hùn ni mo wí fún ọ. níbo sì ní kò sí sínú. kò jẹ́ ká mọ́ lọ. káfíìtì ká máa lọ yóò mú owó dé káfí sọ̀rọ̀ àgíjà. sọ́dà tí mi kì í máa wò. sọ́dà. Honestly, you surprised me. For serious. láìwọ láwọn jókòó. báwo ni gbogbo everything ẹ sìn. lẹ́kàn ìwọ gan-an ló yẹ kí n máa fọpẹ́ fún gbà gbogbo ìwọ ló yẹ kí n máa dúpẹ́ fún. má dúpẹ́ fún mi di àdúpẹ́ fún Ọlọ́run Ọba gbogbo ọpẹ́ tọ́lọ́run Ọba ni ṣọdíbọ́. sórí bí mo ṣe ń gba ọjà báyìí bẹ́ẹ̀ ni mò ń tà bí mo ṣe ń gbà bẹ́ẹ̀ ni mò ń tà kọjá tó délẹ̀ àwọn kọ́sọ́mà sì kó wá. sórí pé kátàkárà ọpẹ́ gan ní sí. ó pé o ọ̀rẹ́ mi. wá gbọ́ o mo mọ̀ wípé tí o bá fi máa ṣe bísínẹ́sì yẹn fún bí ọdún kan nísìn ìwọ náà rí yàtọ̀ nílé ayé ẹ̀. mo gbà bẹ́ẹ̀ torí mi gan ti ń rí àwọn mo ti ń rákọ̀rẹ́ ńlẹ̀. náà tó bá di ọ̀la màá tún kó owó tó tún tówó màá lọ fi ra ọjà sí. láìwọlá má wàá fi ọ̀kánjú wàrà ọjà o má fi wàdùwàdù rájà o kò rí bẹ́ẹ̀ o. ọ̀kánjú àbáwo aláwọn customers kówó lẹ̀ wọ́n kówó wá kò sọ́jà lẹ̀. a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa ṣe o nítorí pé èmi gan need láti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run irú ìgbà tí mo advice ẹ̀yìn tó tẹ̀lé tí ò bá pè ẹ́ ṣọmọ pọ́tọ̀ ni tó máa rò. bẹ́ẹ̀ni ìdí ọ̀pẹ tèmi náà ni. olúwa ṣe o. lẹ́kàn wàá jẹ́ wàá mú sí mi lọ́rùn lẹ́nu ó yá jájáde. anyway o fẹ́ fi ẹ̀mí ìmoore wọn ni. oh yes. agbára ẹ ti gbé. já lọ. anyway o fi iyọ̀ sí mi lọ́rùn ni èmi náà wà níkọ̀ torí o fẹ́ fẹ̀mí ìmoore wọn ni jẹ́ kí n sáré mi kọ́ọ̀tù mi fẹ́ mẹ́kì ṣètùbọ́ àwọn ìṣẹ́jú kan péré. Madam, ó dà fún nǹkan tẹ́ ẹ ní ìtàn so that wọ́n lè add mọ́ bíi tiwa. Ẹ má ṣe ìyọnu, èmi á sanwó tí wọ́n tèmi. No, ọkùnrin lèmi yìí so I have to pay. No, ṣebí kọkùnrin rédíò, kóbìnrin dẹ̀ pa, ṣebí kéjò ṣàtìkù ni. Yes, of course, sọ́ni ọ̀rẹ́ àpétíwọ́ náà bá tún wá fojú lówó wá rí pé bíbí rẹ̀ kò ṣe fowó rà. That's correct. Madam, màá dẹ̀ wá wish láti mọ̀ yín fọ́dà. Oh yes. This is my card. Mr. Laiwola. That's right. Okay. This is my own card. Ajibike. All right. Okay, enjoy one. My dear, èló lówó. Okay. Mo máa páàkì mọ́mọ́ yín àti sausage fẹ́mi. Pẹ̀lú páàkì 5 alive. Ìyálájé ó ga jù báwo ṣé wà. Ìyálájé ó gẹ èèyàn ní alájẹ gbogbo dédé mẹ. a máa rí ó gbà jáde ká má fọ̀rọ̀ jìnnà. Àbólóyè ta ṣàlàyé fún ẹ ní the last time tá wá bí ipò máa bá wa supply lọ́jà àwọn rẹ̀. Ẹ káàárọ̀ wọn náà. kí ló kọ tí yín o. Láìwọlá mò ń jẹ́. ṣọ́n ti ṣàlàyé fún yín a kì í ta ọjà kéékèèké kọ̀ǹténà ńláńlá ọjà ńláńlá làwọn máa ń tà so bọ́jà tó bá dẹ̀ ṣe gbà tó bá ṣe pọ̀ sí lèrè yín náà ṣe máa tó. Ìyálájé ẹ má fọ̀rọ̀ báwọn gan ṣe wà yìí oníṣòwò ni wọ́n kàn tún fẹ́ ìlọsíwájú fún ọjà wọn lọ́ṣẹ̀ ní káwọn náà ṣe kí ni káwọn jẹ́nu ọlá yín. Ó ga jù Ìyálájé ṣé ohun tó ṣẹlẹ̀ ní wípé
a fẹ́ kó bá wa explain fún irú ọjà tó bá move lásìkò yìí bóyá àwọn omi yẹn ni o bóyá juice ni o bóyá dry gin ni you understand me a dẹ̀ fẹ́ kó sọ iye tó máa kólẹ̀ àti iye tó máa rí lérè lórí ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ìyẹn ni pé owó ti rẹ́dì ẹ gbọ́. agbára náà ká. Okay. yàrá jẹ́ tèmi ní kò ṣó. No problem. Láìwọlá, ò jẹun mọ́ mi. Mo ti wà okay. I'm okay. Ráìsì ṣì wà nínú abọ́ ń bí. Nígbà tí mi ṣàlejò, mo ti yí wọn kú. Anyway, èló ni owó ọjà tó ló fẹ́ rà? 1.7 million ní gbogbo ẹ̀. Meanwhile, mo ti deposit 1.3, so ó kù 400,000 naira. Mo ti promise wọn pé lágbára Ọlọ́run tó bá dijọ́ Monday máa mú wá fún wọn. Láìwọlá, o ti ṣípa títorí pé kíni 500,000 la fún ẹ. Ìwọ náà dẹ̀ ló dẹ̀ ti báṣẹ́ débi tó ti ń deposit bíi 1.3 fún ọjà. Ó gbìyànjú o. N tó wà ń bẹ̀ ni pé 400,000 tó nídìí yẹn máa kó fún ẹjọ́ Monday. Ẹ ṣe gan-an kú. Kò jẹ́ kí n bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n o ti fojú rí ọjà tó fẹ́ rà. Wọ́n ti mú mi lọ sí warehouse yẹn, mo ti rí everything tí máa rà and kì í ṣe first time tí mo bá wọn rajà ni mo ti bá wọn rajà tẹ́lẹ̀. Ṣọ́ọ̀pù jẹ́ ní. Of course, genuine business. It's okay. And lágbára Ọlọ́run tí n bá ti ta ọjà yẹn báyìí màá make sure pé mo return owó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ mi ní delay. Láìwọlá, o fẹ́ return 400,000 naira fún mi. Lágbára Ọlọ́run kú. Ò bá kúkú return 500,000 tàkọ́kọ́ tó kọ́kọ́ gbà náà. Ẹni tí ò yẹ máa láyé kì í ṣe pa ni kò gbà yẹn kò dá padà. Owó tá a fi dá ẹ lókòwò ó lé sí nìyẹn. Ẹ ṣe gan ni ọkú mi mọ̀ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe gan ni. Má dúpẹ́ lọ́wọ́ èmi. Ọlọ́run Elédùmarè tó ń pèsè fún gbogbo àwọn ni kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run tẹ máa ràn yín lọ́wọ́ sí i. Ẹ ṣe gan ni. Ìkórìtà mẹ́ta ìpàdé ọ̀run ọ̀sán gangan ọba amákin kùtù ọba ayìgbò ẹbọ ọláìwọlá ni mo gbé wáyé o ẹ̀yin tó ní ilé ayé kiri ọlọ ọbọ láyíwọlá o kọ́mọ́ sì ṣe kọ́mọ́ sì jẹ gbogbo àṣẹ ìrí àṣẹ ìkójọ kọ́ padà lẹ́yìn ọláìwọlá ọ̀sán gangan tẹ́ ẹ ní kí n gbẹ́bọ rẹ mo gbé yìí o àkéké ló ní kí ọmọ torí ọláìwọlá ké àjà ló ní ọmọ torí ìrẹjà ọkọ tuntun ló ní kí wọ́n má fọ̀rọ̀ kọ́rọ̀ kọ́ ọlọ́run ẹyẹlẹ́rẹ̀ o tẹ́ ẹ ní bùúlẹ̀ kọ́ lọ gbére bọ́ láyíwọlá níbùgbé òkun níbùgbé ọ̀sà kó gbére bọ́ láyíwọlá o ẹnì o mo sọ́lẹ̀ o. Darling, ṣé ò bínú? Ìbínú kẹ̀. Ṣé pé nǹkan ti ń ṣẹlẹ̀ ní jọ́njọ́n báyìí? Jíbíkẹ́ tó bá ṣe pé babaláwo kan ṣoògùn fún mi pé ajá máa wá o òun ni bá máa bọ báyìí kékeré mà kọ. Ká gbà pé àsìkò ti tó lọ́dọ̀ Ọlọ́run ni. Mo gbà. Ṣé ìwọ náà wá rí báyìí wípé ẹsẹ̀ mi dá lọ́dọ̀ ẹ̀? Kí ló mean? Ṣé bó mọ̀ pásìkò tèmi àti ẹ̀ mọ̀ra ni nǹkan ṣe jọ́njọ́n. Òde rí yẹn sọ but all the same ìwọ náà tó máa jẹ púpọ̀ jù nínú ẹ̀ náà. Àmì o ìyẹn táwọn ọmọge campus ẹ bá yẹ kí n gbádùn ẹ. Ọmọge campus èmi ọmọge campus ò fẹ́ máa jẹ owó nìyẹn o anyway má jẹun kọ́ra mi oúnjẹ dà máa ń gbóúnjẹ wá. Fọ́tò láìkì náà bí ẹ kò gbé sí i.
ìyá ni gbogbo ṣá o. kò jẹ́ rí ẹjọ ṣẹyìn ni Mr. Atuji. èmi ni. Okay, very good. ẹ̀yin lẹ wà ní charge store yìí. èmi ni. Okay. ẹ fún wọn ní pépà yẹn. wọ́n ní ká supply lọ́jà. Then. ẹ máa fún wa ní 400,000 balance. kò sí bẹ́ẹ̀ lórí yẹn ó ti wà ókè ó wà rẹ́dí báyìí. ẹ ká kó lọ ka owó náà ìjà lọ. Hands up, everybody. Stay where you are. Hands up. Aha. Oh yeah, my boy, let me. You are all under arrest. Right? Oh yeah, move. ọ̀gá ọlọ́pàá. Yes. nígbà tá a kì í ṣe ọmọ Ghana a dẹ̀ kì í ṣe ọmọ Togo ọmọ ilẹ̀ ikọ̀ náà ni gbogbo wa n ta bá ṣe ni kẹ́ ṣàlàyé fún wa. Shut up, Mr. Man. Ẹ ń ṣọmọ Ghana, ẹ ń ṣọmọ Togo. Èmi fi ìpamọ́ Liberia ni ẹni. Wo bí a bẹ́tà kó má sọ anything níbí báyìí. Tẹ bá dé station wàá mọ nǹkan tẹ ṣe. Come on, move. ọ̀gá ẹjọ́ ní sùúrù ẹ ń gbòòrò ni ẹ sọ̀rọ̀ náà ó náà là ń sọ yìí. Mr. Man, kí ló dé tó respect rẹ̀? Tó bá dé station ẹ mọ tẹ ṣe. Move dọ́. Come on, move. Anybody bá try láti escape máa waste life ẹ̀. Oya. Ó sì. Wá wọlé báyìí. And you come. Anybody bá try láti escape. Now you wọlé. Oya, wọ wọlé. Báàgì dà. Gbé báàgì lẹ́fún. Gbé báàgì lẹ́mi lọ́wọ́ jọ. Oya, ẹ wọlé síbẹ̀. Oya, wọlé. Wọlé síbẹ̀. Driver, move. Ẹ fẹ́ escape. Ẹ fẹ́ sá lọ. Màá fọ́ ẹsẹ̀ yín one by one. Ẹ rí pé mú bọ́. Ẹ̀yin fẹ́ escape. Ẹ fẹ́ sá. Ẹ fẹ́ sá lọ. Màá fọ́ ẹsẹ̀ yín. Honda. wọ́n ti fọ́ fẹ́ sá ọ̀gá ó ti sá lọ. Hey guys, wọ́n ló ti fò fẹ́ǹsì. ọlọ́pàá abẹ́ẹ̀gì sá. Iṣẹ́ ti ṣe nìyẹn. ẹ̀yin èèyàn mi Ẹ wọlé. ká máa flọ́ọ̀jì ó Let's go. bọ́mbà rẹ̀ ọ̀hún rẹ̀ lórí Àwọn aláṣiṣẹ́ fún ẹ. Oh yeah, let's go. wọ́n arrest yín àbí kí ló wọ́n. mo kò bá ìyá sàmì alápẹ̀rẹ̀ kí ni wọ́n sọ pé ẹ ṣe gangan kó tó di pé wọ́n arrest yín. wọn ò sọ nǹkan kan fún apá tó bá ṣe wọn kàn dé ní girigirigiri anzọ wọn tẹ gba gbogbo aṣọ mọ́tò wọn escape wọn lọ́wọ́ ni otherwise kò ní níbi mọ́. nílùú tó lọ́ba níjòyè nítorí ọlọ́run ìlú tó lófin adẹ̀wà ń gbé nínú ìlú wa bí àjèjì kí ló dé ṣé ọmọ onílùú òtún náà àǹfààní àti rìn nílùú ẹ àbí láti gbé àbí láti ṣe ń tọ̀hún. ok àwọn bọ́ìsì méjèèjì tó kù tí wọ́n jọ arrest yín pọ̀pọ̀ ńkọ́. àfàjọ náà tún béèrè irúgbọ̀n wọ́n ti kó wọn lọ. so ìwọ bíi tiwọn ni.
èmi escape mọ́ wọn lọ́wọ́ ni. kí ló ń ṣẹlẹ̀ nílùú wa báyìí o kí ló ń ṣẹlẹ̀ báyìí wọ́n á kàn déédéé arrest èèyàn just like that láì ṣe pé èèyàn ṣẹ̀ láìwọlá àbí ṣé kìí ṣe pé ẹ rajà tó lòdì sófin àbí ẹ tajà tó lòdì sófin. ó ti o ọlọ́run ò jẹ́ kò sí ní tó jọ. nígbà tó ń tiẹ̀ wá ṣàlàyé fún yín kí ni a fẹ́ mọ ohun tó tẹ́ ṣe kí ni a fẹ́ mọ ohun tẹ́ ṣe báyìí. ok jẹ́ kí n pe kí lorúkọ ẹ o. in fact di méjì gan ló yẹ ká pè sísìn torí òun gan ló introduce mi sáwọn boys yẹn. God it's not available. di méjì ò wà available. kí la máa ṣe ń sìn. ọgbọ́n tán láyé ká wà lọ sọ́run wà ní sùúrù ní láì wọlá níbi tọrọ ìdè yìí sórí advice àkọ́kọ́ tí nǹkan máa fún ẹ ní wípé sórí bó ṣe ń lọ yìí má sọ wípé òun gbalé ẹ lọ́mọ báyìí o ìwọ tó escape máwọn ọlọ́pàá lọ́wọ́ wọn pé the next thing tó máa ṣe ní pé ilé ẹ̀ náà máa wọ ẹ wá tó bá dẹ̀ ka ẹ mọ́lé èmi rè mi ò lórúkún ẹjọ́ o mọ̀ pé mi ò lè n tó le ju ọ̀gẹ̀dẹ̀ lọ mi kì í jẹ́ láyé mi tó bá ti náà mú ẹ wàhálà dé nìyẹn o ó ṣe é ṣe kí n má rí agbára kankan sá sí so o bá wá pì kan kékeré kan kéréje kò farapamọ́ sí báyìí náà tó bá sá pamọ́ tó save life rẹ àtàtò ìyọ́dún bóyá tí n bá rí di méjì tó bá ṣàlàyé tó tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn àmọ́ next step àmọ́ ibi tó kù tá a máa gbé gbà ṣọdígbọ́ àmọ́ tó kù tá a máa ṣe ìyẹn ni tí máa sọ fún ẹ ṣé o wà òkè. mi wà òkè àtọ wọn fọ mi gbẹ ni kọpọ sí lọ́wọ́ mi. wọn kékeré nìyẹn. Okay. All right. Tí ẹ gba ilé náà. O ṣe o. Ṣé ti yẹ? O ṣe. Kò máa fi mánéjà rẹ̀. Tí n bá ti get the méjì on phone, máa pè ẹ́. Ní tá a bá máa ṣe sí, àwa jọ sọ. Ṣé o ti gbọ́? O ṣe lẹ́kọ̀ọ́. Okay. All right. Ṣé o gbọ́? fújò pọ̀ mọ̀ mi. ẹ ṣé bàbá. ṣọ́ọ̀bì náà oògùn abẹ́nú gbòǹgbò rè àṣà ní ọ̀jẹ́ ẹyin mi bí àkànjì láì wọlé lọ pọ̀ ọkọ rẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. àyà mi já mo ṣe bí kọ́ mọ̀ jẹ́ pé mo ṣàtẹ̀tẹ̀rẹ̀ ń pa ọkọ rẹ̀ ni ngbà ọ́ fi sínú oúnjẹ rẹ̀ ni bó o bá ti fi sínú oúnjẹ tó bá ti lè kanu báyìí má yẹnu gbogbo tó o bá ní ọ ṣe títí dálẹ̀ rẹ̀ ní ọmọ ṣe ṣàgbó ìkọ̀hún orógbó ọ̀sẹ̀ ìkọ̀hún àtàrí gbogbo tó o bá ní ọ ṣe ní ọ ṣe dálẹ̀ bàbá fọkànbalẹ̀. ṣé pé tí n bá ti fi sóúnjẹ ẹ̀ báyìí gbogbo nǹkan tí bá ti bá sọ máa gbọ́ sí mi lẹ́nu. ọtí tán ọtí tán. ẹ wò màá wá dúpẹ́ màá wá ṣọpẹ́ fún yín bàbá. mélòó mélòó kéèké ni tiẹ̀ ọmọ tuntun yìí ṣàkópa ẹ̀jẹ̀ mélòó mélòó. ẹ ṣé ẹ wò màá tún padà wá dúpẹ́ bàbá. gbogbo ìgbà ni ọmọ wa. màá lè wá dúpẹ́ ní gbogbo ìgbà. owó gbogbo ìgbà ọ̀dà ọ̀ṣẹ̀un òní sílò òní sílò. ẹ ṣé ẹ bá mi káwọn ọmọ mi. tiẹ̀ ní ọ̀sẹ̀ dálẹ́ òun gbé tiẹ̀ ló kọ́ àṣẹrí ayé. ẹ máa gbà mí o. láyé láyé kí ló ṣe. ọ̀rẹ́ mi díẹ̀ ni so orí tẹ̀ fẹ́ máa fọ́ mi mo ní kí n sùn díẹ̀. ó rẹ̀ ẹ́ díẹ̀ orí dẹ̀ ń fọ́ ẹ àwọn aṣọ tí mo ní kó bá mi fọ̀ ńkọ́. tí n bá jí máa fọ̀. lẹ́nu tiẹ̀ mo káṣọ fún ẹ ìwọ wá ń sùn wọ́n ṣépè fún ẹ ni come on stand up
mo káṣọ fún ẹ kí wọ́n bá mi fọ ìwọ ló ń sùn. wo mò ń jáde lọ ń sìn kó make sure pé kí n tó dé ó fọ gbogbo aṣọ yẹn wọ́n gbẹ ó dẹ̀ lọ gbogbo ẹ̀ fún mi ṣó ti gbọ́n sìn idiot. àyè gba tápọ̀ nǹkan lè gùn jẹ́ kí n dé kí n má bàa pò tí lọ gbogbo ẹ̀ idiot. ó mọ̀ sí o. bàbá ṣé o sí. láyé wọ lásìmọ̀ǹdẹ̀rẹ̀ àwọn kan ló bí ọ ṣé ò níbi ni àbú níbi ìwọ ló túnra rẹ bí. bí báwo. ẹni tí wọ́n ti forí rẹ̀ gbà ké tí wọ́n ti fi gbà pààrọ̀ wọn ní serúṣẹ́ tó ń ṣe ńgbà tó kí kọ́ mú ìyàwó rẹ̀ mọ́lẹ̀ tó kí dúrọ́sì rẹ̀ mọ́lẹ̀ tó ń gbó tinú tẹ̀yìn ọmọ pẹ́ tí wọ́n fi ṣépè ní serú kínní especially dúrọ́sì obìnrin tí ó ti dógùn bóyá wọ́n ń ṣe nǹkan pàápàá lọ́wọ́ ní tó ń fọ iye ọlọ́run lọ́mọ ọwá kí n mọ́lẹ̀ wọ́n ra kàkàkà òun gbó kàkàkà ó rí sẹ́wọ̀ ni àbọ̀ rẹ̀ ni bọ́ wí. láì sọ ọmọ ọ̀dọ̀ síbọ̀kọ ni ọ́ síbọ̀kọ ni ọ́ oníranù ẹni ìyà ẹni bí ẹni ẹ̀sín ìwọ náà sì jọ èèyàn ìwọ ọmọkùnrin ọmọ kékeré láàárọ̀ kùtùkùtù ara rẹ èmi gan tí mo jágbàlagbà n ò gbọ́dọ̀ jókòó sí kí ni mo fọ n ò lè fọ tọmọ mi lásán ọmọ èké ọmọ tí ń ra kọ́sù lásán n ò lè fọ débi adélébọ̀ yóò ti ya sósì wọ́n ti rò tọ́ sí wọ́n ti ṣe gbẹ lóríṣiríṣi kọ́tì ẹ̀jẹ̀ wa jẹ́ méjì ń bá tẹ́gùn jáde gbogbo ẹ̀ náà ni ó ti fẹ́ sí ló ti fọ. ó yẹ kó wẹ́ ní bọ́ wí my dear friend. bàbá sùwé. my dear friend ó yẹ kó wẹ́ ní bọ́ wí. bàbá kí ọmọ ṣe iná. kò sí láburú. kí ló rọlù yín orí yín dàrú ni mi ò rò kọ́kọ́ lọ́yìn pé rárá ẹ jáwé rí ni tẹ́kọ̀ọ́ ti ṣẹnu ẹnu wọ́wọ́wọ́ ìranù tẹ́ fi ń pariwo ń bí ẹ tẹ́lẹ̀ ṣe everyday ṣàánú máa disturb àwọn àtọ́kù ẹ ń báyọ̀ sọ̀rọ̀ fún ní tí mo ti dúró síbi ó ti fẹ́ lé ní 2 minutes tí mo dúró síbi ẹ tẹ̀ bẹ̀rẹ̀ sí wá ọ̀rọ̀ léèyàn lórí ẹ wálé lórí kò dé lánàá láti sọ̀rọ̀ fún yín. torí kò lésì kò lọ́rọ̀ àbọ̀ lọ́rọ̀ kò sọ̀rọ̀. ẹ dákẹ́jà rẹ̀ ṣe máa lọ. kò sọ̀rọ̀. ṣáàbùn búgun ara yín aṣẹ́wó sọnù jàgùdà wa ta ló mọ̀ pé ẹni òfó pàdé ẹni àdánù tí bá ṣe pé orí tiyín ti dàrú òun níṣẹ́ ṣe bá ṣọ ló ń fọ ẹ tí ẹ sì bẹ́ta ẹ̀dùn náà tó bá jẹ́ pé ṣe ilẹ̀ yín náà jí láàárọ̀ tẹ́ ẹ mú gbálẹ̀ tẹ́ ń gba gbogbo compound ṣé wọn ò ní máa fún yín lówó bó tẹ̀ ìdówó oúnjẹ ẹ máa rí jẹ ṣùgbọ́n ẹ ò ní ṣiṣẹ́ ẹ máa àfi kẹ́ gbé kéyìí de kiri kẹ́ lọ sí ilé ìyá alágbájá ilé ìyá tàmẹ̀dù kẹ́ lọ bá làkàṣègbè wọ́n ń ṣe kankan bí wọ́n ń ṣe gan bí wọ́n ń ṣe gan bí kẹ́ máa sọ nǹkan tó ju owó. ṣé kèé ṣiṣẹ́ ni. iṣẹ́ ni kò kàn lówó lórí ni. orí yín ò pé ẹ̀yin onínú dúdú onínú jíjọ yìí tí bá ṣe pọ́pọ́ lórí yín gan dúdú ni kẹ́ tó ṣojú dúdú bí ọ̀nà Senegal yìí. yé kí ló dé. madam ẹni àìjírí ẹni àìjíkọ. èmi yes. kí sẹ́ ti yín gan ayálégbé pẹ̀lú ayálégbé ni wa ó ń ṣe ọ̀rọ̀ wájọ yéra wa ni ọ̀rọ̀ wájọ yéra wa ni ṣíṣe òkè bá mi ṣe inú ilé ẹ bá jọ mọ́ sí ẹ wọ́n á má lè bá aṣọ tọrọ. eré òṣìwò nìyẹn. olólórí bùtí náà máa fọ pátá fún ìyàwó yín. orí alápá stainless ó kàn tóbi banku lásán ó kàn jẹun lásán àti kò jẹun ò níṣẹ́ ò lábọ̀ kò jí kò jẹun ni. Mr. Man ọ̀nà tí mo sọ sọ́kè kò ìwọ 10 naira ọ̀nà tí sọ̀rọ̀ 25 naira lé lórí kí la gbé kí la jù mo jù délé ọmọ tí ẹ̀ ń ju gara wa tí n bá juwọ́ tó àfi kẹ́kẹ́ lélẹ̀ lórí ọ̀rọ̀ mélòó. máa bọ̀ bó ṣe ń wó. sẹ́mi gan ẹ̀mí kan fúnra kó dẹ̀ ti da ó tẹ̀ ti yé mi kò sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ wà bẹ́ẹ̀ tọ́ bá mọ̀ ọ̀rọ̀ sọ àmọ́ mo pàlù fún yín ikú yín náà mo sì kú lọ àwọn èyí mọ̀ ń gbà yìí sẹ́mi nìkan nìyà ń jẹ ṣebí gbogbo wa náà nìyà ń jẹ kò síṣẹ́ kò sí bọ́kànbalẹ̀ kò sí mísíọ́rìtì kò sí ẹ tí ó gbèjà ẹni àmọ́ máa fẹ́ sọ fún yín o àwọn tí ó gbèjà wá wà ṣé báwọn kan ní ẹjàjà gbára lẹ́yìn àwọn ní ẹ̀sìn ìjà fómìnira lẹ́yìn n ó ké pé wọn n ó ké gbàjarè wọn lọ rè bá wọn. kí ló ń pa ilé ẹkún nísìnyí. ẹni ò ní pa mí lẹ́kún ọ̀rọ̀ ara mi nìkan lẹ́rù pé pa mí lẹ́kún ọ̀rọ̀ tí àtàwọn tó kù yín àti gbogbo ọmọ ilẹ̀ yìí ọ̀rọ̀ wọn ní pa mí lẹ́kún tí ọba yé yín. ọlẹ ṣáà ṣáà máa lọ ọlọ́pàá máa ṣiṣẹ́ wàá lọ jẹ́ kó oríṣẹ́ ṣe. kí lélẹ̀. bra ni ẹ ń fọ pé àyàwó yín. ọ̀nà tẹ́mi gbà pé mo fẹ́ràn lọ́wọ́ náà nìyẹn tó bá lọ síbi iṣẹ́ bẹ́ẹ̀ yẹn bíi kí n fọṣọ ẹ̀ bra dross àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
àbí ẹ tó lọ bí iṣẹ́ látàárọ̀ kó tún dé kó tún máa fọṣọ. ṣó burú ni. no dúnà sórí èèyàn lè ràn ìyàwó ẹ lọ́wọ́ but kì í ṣe pé ti bíi ti pint and bra it's too bad. It's too bad. fìyẹn lẹ̀ káṣí fìyẹn lẹ̀ ọ̀rọ̀ tó sọ yé mi ọwọ́ tó ṣe báyìí hùn ká mọ̀ sùn mọ́ ọ ibi tá a bọ́ ọ déèrè èmi ò sùn mọ́ ọ ńgbà tó ń bẹ láyé à ń ṣe tiẹ̀ ó tún sí láyé mọ́ àtúnṣe tiẹ̀ káṣí fìbẹ̀ fílẹ̀ àwa tiẹ̀ dẹ̀ ní àwa tiẹ̀ mọ̀mọ́ ní pàdé mi ó yé mi dénúdénú ló yé mi òun nu ẹni dáadáa nu táyé ń fẹ́ tiẹ̀ tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ ní dáadáa ńgbà tí ń bẹ láyé wọ́n sọ̀rọ̀ rẹ̀ ó tún kú náà wọ́n sọ ní dáadáa ábẹ̀tẹ̀lẹ̀ ẹ̀yìn tá à ń bá sọ̀rọ̀ tẹ́ ń warùn kì wọ́n sì lọ́mọ tá a bá ń bá sọ̀rọ̀ tí ń warùn kì ń dán kó parun nu àwa ò wá ní jẹ́ kẹ́ ẹ̀ parun wo mo gbádùn rẹ àfọwé sọ̀rọ̀ èbóre ọpọlọ rẹ̀ làákàyè pọ̀ jù ọ̀tọ̀ lólówó ọ̀tọ̀ lẹ́ni yìí ẹlòmíì olówó kò ní mọ̀ ná olówó aláàánú àjọ ayò kí n mọ̀ sọ òwe náà ni ó tún kọ́ bí o lẹ́yìn ìgbà tó kú lọ́kọ́ ilé yìí o yàtọ̀ sí nẹ́ẹ̀tì àti pímpùsì tọkọ yìí wọn mọ̀ yókù ìwé ti pọ̀ jù elénìyàn ni gbogbo wa la mọ̀ ọmọ elénìyàn ni wọ́ ọ̀rọ̀ nàìjíríà òun mo wá fi sùn ọ́ o ẹjọ́ nàìjíríà òun mo kó wa bọ́ o bó o ṣe fi sí bẹ́ẹ̀ náà lọ wà omi adágún ni kò yíra padà bí mo ṣe ń bọ̀ yìí àti Yábà mò ń bọ̀ látọ̀dọ̀ bọ̀dá Táyé ẹsẹ̀ mọ́ erin débí n ò lówó tí n fi wọkọ̀ kí n tó kú òun lè gàn wọ́n ti múná lọ àbí ọ̀tàn n ò tí ì jẹ kankan di bí mo ṣe wà yìí ebi ń pa mí ìyà jẹ mí kásì ebi ń pa mí kì í ṣe mi nìkan ẹkún tí mi sùn kì í ṣẹkún èmi nìkan ẹkún gbogbo Nàìjíríà ni ebi ń pa wá ìyà jẹ wá ẹ bójú wẹ̀yìn ẹ wá wò wá òkú ọlọ́mọ ò gbọ́dọ̀ sùn kásì ẹ má rò tí wà àwọn èèyàn má rò sẹ́ tí wọ́n ṣe ẹ bá wa kó sí ẹ lọ́pọlọ ọmọ Olúmọ ọmọ ẹgbà òyàyà àwa ọmọ Olúmọ ẹyẹ owó Olúmọ àárò kankan ìwé ebi là ó ebóyá kí nìyẹn máa dùn lónìí ni kìkì ebi ní àbí afẹ́ ọ àmọ́ náà fẹ́ ojú wa lọ ni bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kírù rẹ̀ ó kú bó o bá lọ́wọ́ sẹ́mìtì gan ò tí ì lo gàgán nìkan tọ́lọ́hùn ni ó lò tí n bá kú òun bí mo ṣe ń lọ yìí mo ń lọ Kẹjà ni mo ń lọ rè bá bọ̀dá ó yẹ káwọn náà gbọ́ sí torí àwọn náà sọ tiẹ̀ ọ̀nà tẹ́ bá lè gbà kẹfìràn àlọ́ kẹ́ lọ rè bá wọn ẹ ṣáàjà mọ̀ sí dáadáa ká mọ̀ sí dáadáa. ọlọ mo ti rìnrìn ó ti rẹ̀ mí ẹ lẹ́ ṣe dáadáa mo bá yín ẹ má bínú pé mi ò kí yín inú tí ń bí mi ni àti pé mo ti rìn ó ti rẹ̀ mí gan ẹ ká sàn ṣe wá pa ẹ mọ̀ mí àti rí apẹ́ díẹ̀ náà mo mọ̀ pójú yóò ti lọ lára mi èmi ni sí wọn alájì ọmọ tí ò pọ̀ tí ò tán tó tún ṣẹ́kù tíbì kan kọ́ńtéènà èmi náà mò ń jẹ́ bẹ́ẹ̀ aṣáájú gbogbo ọmọ náà mọ̀ pamọ́lé èmi ni yes sir èmi náà ni sir ẹ má bínú sir ẹ̀yin mo wá rí sir yes sir ṣe wà pa sir ẹ rí i pé àwọn èèyàn wọn ò lè yọjú sí yín nígbà tí wọn ò ṣe déédéé tí wọn ò ṣẹ̀tọ́ tí wọ́n ṣàdéhùn tí wọn ò múṣẹ wọn ò lè yọjú wọn kàn láwọn fẹ́ fi ìwà jọ yín ni ẹ jẹ́ kí n dàbí Jésù nínú ìwà nínú ìṣe àti ìwà rẹ̀lẹ̀ kò sẹ́ńtọ́ jọ yín pẹ̀lú ìwà àti ìṣe àti ìwà rẹ̀lẹ̀ oníkálukú ń ṣe ìtòhùn wọn ni bí ọba síkú tó yọwọ́ yín láwo ni wọ́n ní kí ẹ gbóúnjẹ wá fún yín èmi mọ́ládùn ń ṣe bọ́jẹ́ lọ́sàn-án tí ò lè gbé tọ̀sán wá yóò gbé talẹ́ wá kí ẹ wá ṣe pé kí mọ́ládùn ọdọ́dọ̀ yín tàbá máa ṣẹ́jú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ o ẹ má ṣẹ́jú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ o àbí ẹ ń sọmọ àbí àrí àwọn ara wa rè bébé mi yín nìkan náà ni ẹ ń sọmọ ẹ tiẹ̀ mọ sọmọ torí àárín àwọn ọmọ lẹ́wà ní Ìkẹjà sẹ́ńtà lẹ́wà ètò òun ilẹ̀ wọn mú
bẹ́ẹ̀ ṣe ń gbé ọ̀rọ̀ bọ̀ lẹ́mọ̀ gbé lẹ́pa lẹ́tọ́ máa fi gàrú sí ẹ ti jẹ́ ẹ wọ ọ̀rọ̀ gidi mo bá yín sọ òye ọ̀rọ̀ gidi mo bá yín sọ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ń lù ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lánàá ó ti ń ṣẹ ṣe é rọ́wọ́ tẹ́ ẹ ṣe báyìí tẹ́ ẹ níran àwa Yorùbá á ní papọ̀ á papọ̀ látijọ́ náà ẹ wà àwọn Yíbò nu tí wọ́n bá ríra wọn tí wọ́n bá ní kéédù kọ́ọ̀dù ọdún mà ní kò bá jẹ́ yà ní kò bá jẹ́ ṣòro ní kò bá jẹ́ pọ́njú ní kò bá jẹ́ gbádùn ní ọdún mà ọ̀rọ̀ wọn jọ dúró lójú kan ní yóò mọ̀ dùn mọ́ wọn ni bó sì jáwúsá náà tán ní yàyà dé ọmọ gbọ́ láfíà ẹjọ́ já wa bọ̀dá ẹjọ́ já wa àìfimọ̀sán kan òun lọ́ bá wa débi tá a dé yìí ká bọ̀ sọ̀rọ̀ síbì kan ká má bàa ń bẹ̀ mọ́ òun lọ́ bá wa débi adé yìí tẹ́ ẹ bá rí àwa elédè ara wa tó o bá sọ pé sọ wà mi ò wà ọwọ́ apá mi ò wá pa nítorí tá a bá sọ pé hey tètè wo ta ó lè má sí nǹkan kan èyí ń wọ́n fi lé ọ sẹ́yìn kọ́wọ́ wọ́n lè tẹ nǹkan tí wọ́n fẹ́ mú ni òun ni hey tí wọ́n ṣe ń ẹ wo ńgbà tẹ́ ń ṣe kàǹfẹ́ káàkiri tẹ́ ẹ fẹ́ wọlé gẹ́gẹ́ bí ààrẹ tí wọn ò jẹ́ dórí àléfà bàbá yín àbínú yẹ là ń jẹ yìí ẹnà wọn jẹ́ náà lọ́hùn tẹ́ ẹ sọ wípé ẹ̀yin mẹ̀kúnnù ẹ̀yin tẹ́ jìyà náà lẹ́dúró mọ̀sáré bẹ̀rẹ̀ ni mi ò fẹ́ kọ́ bà mí èmi rò pé iná tẹ́ jù sí a iná igi ni nígbà tí wọ́n jù náà sí wa iná wẹ́dà wọn jù sí a ọ́ tàbà mí bí mo bẹ̀rẹ̀ sí ni òun ló mẹ́mi náà ké jáde pé mo gbọ́dọ̀ tọ̀ yín wá gbọ́dá ìyà ń jẹ wá kò síná kò sómi kò sówó nílùú ara ń di wá ẹ lọ wò ó gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bó kọ́ ti yín ọ̀parẹ́ kókó àòṣínú ìbẹ̀ ń bàdàn kalamísànù tẹ́ ẹ ṣe ayé ń jàǹfààní ẹ̀dọ̀la àìmọye nǹkan tá ń jàǹfààní kí làwọn fẹ́ filẹ̀ ìyẹn ló sì yẹ káwọn náà ronú kán rorí wò bóyá káwọn náà ṣe dáadáa torí ìjọ táwọn bá kú àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ̀rọ̀ yín títí òun ni òjá ń dìgbò fún yín ká ẹ wọlé ká ẹ joyè ilẹ̀ bàbá yín ọ̀rọ̀ yín tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ tí a náà kò síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ mi wọ́n ní mò ń gbé gbaná àmọ́ kí n tó padà dé o gẹ́gẹ́ bí àdéhùn o ṣé ẹ rọ́wọ́ tẹ́ ẹ ṣe báyìí mo bẹ̀ yín ló kọ́ Ọlọ́run àtàtìlẹ́yìn ànábì mo fẹ́ ká ẹ pa ọwọ́ ìdè bóyá tẹ́ ẹ bá pàdé padà ìlú òtúbà yóò túṣẹ àjọ wà nìkan báyìí àmọ́ ṣọ̀kan nítorí àsọtẹ́lẹ̀ yín ó sì ń jà sẹ́ni tẹ́ ẹ máa wá padà dé tẹ́ ẹ ti pa ọwọ́ dé báyìí gbogbo àwọn tí wọ́n fowókọ yín jẹ́ tí wọn ò sì fowókọ yín ṣe nǹkan dáadáa tí wọn ò ní bẹ̀rù yín lọ́kàn débi tí wọ́n ò ní bẹ̀rù Ọlọ́run wọ́n wá kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan èyí ò ní pé rìn mí kẹ̀kan lọ́dọ̀ yín ẹ gbọ́ bọ̀dá mọ̀ ń bọ̀ àmọ́ o ẹ̀rọ asọmọ ẹ̀rọ ra o àárín wọn lẹ́wà ẹ sáàrẹ̀ tí àwa náà káà náà wá sọmọ bros my brother. àwa lẹ́ni tá lọ́hùn ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé ayé àìní tọ́tún